Ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé lórí Orísun. Orúkọ tèmi ni Ṣọládé, ọmọ bíbí inú Fátúngàṣe aya Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí Ìyá Àṣà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 2 8 9 tí ẹ̀yin bá ní ọdún ìbílẹ̀ yín àbí ìpolówó ọjà lórí ètò ìṣẹ̀ǹbáyé. Níbo là ń lọ ní ọ̀sẹ̀ yìí? Ìlú Ìbàdàn ni à ń lọ, ní ọ̀dọ̀ Baálẹ̀ Iyemọja níbi tí wọ́n ti ṣe ọdún Iyemọja. Ẹ jẹ́ kí a dé ọ̀dọ̀ Baálẹ̀ àwọn ní Iyemọja nílùú Ìbàdàn kí a gbọ́ kí ni wọ́n pè ní Iyemọja gan. Orúkọ mi ni Olúkúnmi Omítẹ̀mí Ẹgbẹ́ládé. À ń ṣe ọdún Iyemọja ti ìlú Ìbàdàn là ń ṣe lónìí. Ara ètùtù tí a máa ń ṣe fún Iyemọja la ṣe lóru àná tí a gbé lọ sí ojú ọ̀nà. Iyemọja jẹ́ ọ̀kan lára àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè rán àwọn akọ rẹ̀ tó rán láti òde ọ̀run wá sí òde ìsàlàyé, tí ó sì jẹ́ obìnrin takuntakun. A lè pè gẹ́gẹ́ bí Ifá nígbà tí Ọbàtálá jẹ́ Ádámù, torí òun ni obìnrin àkọ́kọ́ tó sì jẹ́ arúgbó odò, tí ó jẹ́ pé òun àti Ọbàtálá ni wọ́n jọ máa mọrí ọmọ tuntun. Tí Ọbàtálá bá mọ orí ọmọ tuntun tán, òun ní lọ́ọ́ bá bu omi tí wàá bu àgbo tí wọ́n fi bá tí Ọbàtálá fi tọ́jú tí fi mọrí àwọn ọmọ tí mọ. Omidan obìnrin lọ sùn, arúgbó Iyemọja, ṣùgbọ́n obìnrin làwọn méjèèjì. Ẹ rí i pé tí wọ́n bá ń kọrin pàápàá tí a bá ń lọ bí ojú Ọ̀ṣun Òṣogbo, wọ́n sọ pé arúgbó odò Iyemọja àwo olúmiwẹ̀ olùmídé. Wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà odò tí lọ jẹ́ fún Ọ̀ṣun, tí Ọ̀ṣun sì jẹ́ omidan obìnrin ní tọ̀ṣun. Tó bá dibi tí Iyemọja Iyemọja ọkùnrin ní í ṣe onígunmọ bí èso ọ̀dàrà, torí pé ìlànà títí ẹ̀ ọkùnrin ìní mú Iyemọja mú láti gbà wáṣẹ̀. Gbogbo àwọn tí wọ́n ti ṣe Iyemọja tí wọ́n ti lọ, àwọn bàbá wa lọ́kùn lósì ọkùnrin ni wọ́n, tí wọ́n sì dì tí wọ́n wé gèlè. Ìyàtọ̀ ti bẹ láàrin wọn nù. Ẹni tí ó wá sí ìlú ìgbà Iyemọja yóò jẹ́ ẹni tí kò ṣe nǹkan oṣù mọ́, kì í sọmọdé ní irúgbà Iyemọja. Ẹ káàbọ̀ padà. Ìyá Àṣà ló wà lórí ètò ìṣẹ̀ǹbáyé lórí Orísun. Ẹ jẹ́ kí a lọ tààrà kí a lọ wo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ Ẹtì nílùú Ìbàdàn. Ẹ ti rí bí òòṣà yìí bí ó ṣe rí, ẹ ti rí bí ère yìí bó ṣe rí. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀. Oòduà gbè wá. Àṣẹ.